ẹ̀sìn bó bá ṣe wá là máa ń ṣe kéka ṣe pé bóyá ìgbónára àbí bí mo ṣe ń wò pọ̀ yẹ kó rí láàfin máa sọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ sì bá ṣe wá láàmàwé. Àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọ́n sọ pé kò sí nǹkan tó burú kí mùsùlùmí kó gba ẹ̀bùn lọ́dọ̀ káfìrí nígbà tí káfìrí bá ń sọdún. Kò sí nǹkan tó burú kó gbẹ̀bùn lọ́dọ̀ káfìrí nígbà tí káfìrí bá ń sọdún. Nítorí pé àwọn ò lè mẹ̀sìn tó àwọn sàhábà. Àwọn sàhábà wọ́n máa ń gbẹ̀bùn lọ́dọ̀ àwọn fárísáwá tó jẹ́ pé iná ni wọ́n ń bọ. Tó máa ń sọdún Nairuz wọ́n máa ń bùn wọn lẹ́bùn wọ́n sì máa ń gbà á. Ṣùgbọ́n ẹ̀bùn tí káfìrí ọba bùn wá nítorí pé ń sọdún, àwọn májẹ̀mú yìí gbọ́dọ̀ pè sára rẹ̀. Wọ́n gbọ́dọ̀ jẹ́ pé òun náà ti máa ń bùn wá lẹ́bùn tẹ́lẹ̀ ṣáájú kó tó dásìkò ọdún rẹ̀. Àwa náà sì ti jẹ́ni tí máa bùn lẹ́bùn tẹ́lẹ̀ kó tó di àsìkò ọdún tí ẹ̀yùn àjọ máa ń bùnra wa lẹ́bùn. Ẹlẹ́kejì, ẹ̀bùn tó bùn wá nítorí pé wọ́n ń sọdún kò gbọ́dọ̀ jẹ́ special, kò gbọ́dọ̀ jẹ́ irú ẹ̀bùn tí kìí bùn wá nírú rẹ̀ tẹ́lẹ̀. Ẹlẹ́kẹta, kò sì gbọ́dọ̀ sẹ́ran tán pa nítorí ọdún yẹn bẹ̀. So táwọn kan yìí bá ti péjọ síbẹ̀, àwọn májẹ̀mú bá ti pé oríṣi nǹkan ariwo sáà jẹ oúnjẹ wọn sáà ní jẹ oúnjẹ wọn sáà ṣe fún sáà. ẹ máa nínú ẹ̀sìn wa barakallahu fikum gẹ́gẹ́ bá ti mọ̀ sọ ìpinnu lára tẹ́lẹ̀ ṣe fún wa. wọ́n ní pé àwọn ọ̀rọ̀ lóye bí èyí tàn sọ láti fi ṣàlàyé ẹ̀sìn Allahu azza wa jal, ẹ má ṣàmú bá wa tànká so káǹfààní rẹ̀ kó lè bá ṣe kíni kó lè bá kárí abẹ́ lọ́bẹ̀ ẹ̀dá kọ́mọ́ṣẹ́ àsìnwá lẹ́sàn lórí. gbogbo arágbọ́n tí olùmọ̀ wa so àfa wa bàbá wa Dr. Sharafuddin Gbadebo Baraji so gbogbo arágbọ́n tí wọ́n sọ hafidhahumullahu wa ra'ahum wa ala al-khayri saddada khutahum, gbogbo arágbọ́n tí wọ́n wí nípa so ọdún àwọn kèfèrí, so ó jẹ́ ọdún kérésì kò jẹ́ ọdún kérésì. So àwọn onífẹ̀ẹ́nú àtàwọn aláìdákanmọ̀ so tí wọ́n wá ibi tí wọ́n sá sínà tẹ́lẹ̀ láti máa fi so sọ pé oúnjẹ ọdún àti ẹran ọdún àwọn kèfèrí pé n tó tọ́ ni, wọ́n fẹ́ máa mú ọ̀rọ̀ wọn láti sọ pé àwọn fẹ́ máa fẹ́ fi ṣẹ̀rí tó rẹ̀ já sí pé n tí Dr. Sharafu ti ń sọ gan n tó ṣe kíni tó yapa n táwọn ń ṣe kíni táwọn ń pèpè lọ sí díẹ̀ so tó sì tako n táwọn ń ṣe kíni táwọn ń claim. Àmọ́ lórí ọ̀rọ̀ tí Dr. Sharafu sọ yìí náà so ó bùkátà sí kéèyàn ṣe kíni kéèyàn break down àwọn nǹkan kan, that is kéèyàn tọwọ́ bọ àwọn pọ́ìntì kọ̀ọ̀kan so nínú ọ̀rọ̀ wọn tí wọ́n sọ lórí ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ wọn. Òun náà ní pé bàbá sọ pé tí a bá fẹ́ gba ẹ̀bùn àwọn ahlul kitab bimunasaba ipe ọjọ́ ọdún wọn, ipe àwọn májẹ̀mú ń bẹ tó dé oye wọ́n wá ní nínú àwọn májẹ̀mú yẹn òun náà ní pé ẹ̀bùn tí ẹni tí ń ṣe ọdún kérésì fẹ́ fún ẹni tí ń ṣe mùsùlùmí ó gbọ́dọ̀ já sí wípé ẹni tó fẹ́ fúnni lẹ́bùn lọ́jọ́ ọdún kérésì tó jẹ́ kírísítẹ́nì ó gbọ́dọ̀ ti máa fúnyàn ní ẹ̀bùn tẹ́lẹ̀ kó tó di ọjọ́ ọdún yẹn. ṣe rí májẹ̀mú yìí so àtàwọn míì náà nínú àwọn májẹ̀mú tí bàbá mention bí ìsọ ipe irú ẹ̀bùn tí wọ́n sì ti máa ń fúnyàn tẹ́lẹ̀ òun náà ni wọ́n gbọ́dọ̀ fúnyàn lọ́jọ́ yẹn, kò gbọ́dọ̀ yàtọ̀. So àwọn irú àwọn májẹ̀mú yìí so yóò ṣe àlàyé tó yanjú fún wa nípa pé so kìí ṣe torí ọdún àyẹn gangan náà wá ni èèyàn ṣe gba ẹ̀bùn yẹn, nítorí ìsọ pé gbọ́dọ̀ jẹ́ ẹ̀bùn tí wọ́n ti ń fúnyàn tẹ́lẹ̀ náà wọ́n fẹ́ fúnyàn nírú rẹ̀ lọ́jọ́ yẹn so ó nullify ìjásí wípé torí ọdún yẹn lèèyàn ṣe gba ẹ̀bùn lọ́wọ́ wọn, ó nullify rẹ̀. So nítorí tó bá jẹ́ torí ọdún yẹn lèèyàn ṣe gba ẹ̀bùn lọ́wọ́ wọn àjásí pé ìkéyìí ẹ̀bùn tí wọ́n bá gbé kóyàn lèèyàn lè gbà lọ́wọ́ wọn then ìsọ pé wọ́n ti gbọ́dọ̀ máa fúnyàn lẹ́bùn tẹ́lẹ̀ kó tó dọjọ́ yẹn téèyàn ó fi lè ríbi gba ẹ̀bùn lọ́jọ́ yẹn eléyìí náà túmọ̀ sí pé kìí ṣe torí ọjọ́ yẹn gangan náà lèèyàn ṣe gba ẹ̀bùn lọ́wọ́ wọn nítorí wọ́n ti ń fúnyàn lẹ́bùn tẹ́lẹ̀ àti sábà pẹ̀lú pé à ń fúnra wa lẹ́bùn tẹ́lẹ̀ òun lèèyàn ṣe gba ẹ̀bùn yẹn, kìí ṣe torí ọdún yẹn. Tó bá jẹ́ torí ọdún yẹn ni wọn bá máa ti máa fúnyàn lẹ́bùn tẹ́lẹ̀ náà àjọsí pé èèyàn lè gba ẹ̀bùn yẹn tó bá já sí pé torí ọdún yẹn ni so
oye so mo kàn fẹ́ fa ibẹ̀ yẹn yọ láti yá sí pé kí n clear ibẹ̀ yẹn so nítorí Dr. Sharaf wọ́n repeat ẹ̀ ipe nítorí ọdún tó ká wo tí Ibn Taymiyyah sọ bí báyìí. Na'am, barakallahu fikum ẹ máa nínú ẹ̀sìn wa lórí fundraising tí à ń bára wa sọ so tá a sì ń béèrè fún ipe kí àwọn ọmọ ìyá wa so kọ́mọ́ṣà bá wa gbìyànjú láti já sí pé kí a rí owó yìí raise so láti fi ra ilẹ̀ fún ilé kéwà àti mọ́sálásí táyì sọ pé ilẹ̀ náà ń lọ fún 14 million naira so alhamdulillah Allah bẹ̀ẹ́dà ní ká ti rí 5.6 million 1,000 naira that is 5,601,000 naira tó ń túmọ̀ sí pé ètò kù wájú wa báyìí bí 8 million so 399,000 naira ló kù so abi Allah bẹ̀ẹ́dà kó mọ́ṣá san gbogbo àwọn ẹni tí wọ́n ń dá sí so kálọ́ bẹ̀ẹ́dà mọ́ṣá san wọ́n lẹ́san olóore kó ìṣàlékún arziki fún wọn bẹ́ẹ̀ dẹ̀ ni kó sì ṣe ìdẹ̀kùn fún wọn láyé bí àti lálkìyàmà àti fáwa náà so àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmad Yusuf jazakumullahu khairan wa barakallahu fikum. tó ká wo tí Ibn Taymiyyah sọ bí báyìí nínú iqtida'u siratil mustaqim mukhalafatu ashabil jahim èyí tí Dr. Sharaf tún ṣe kíni tí wọ́n dáwà padà síbẹ̀ tíra Sheikhul Islam Ibn Taymiyyah ní page 213 Sheikhul Islam wọ́n sọ pé wa innama yajuzu an yukala min ta'ami ahlil kitab fi 'idihim bibtiya'in ipe ó tọ́ ká jẹ nínú oúnjẹ àwọn ahlul kitab ní ọjọ́ ọdún wọn ẹ má gbọ́ ní ọjọ́ ọdún wọn ó yàtọ̀ sí oúnjẹ ọdún wọn oye so ẹ mọ̀ lọ́jọ́ ọdún táwọn ahlul kitab ń ṣọdún èyí ó ṣàjẹun so àmọ́ ṣé oúnjẹ ọdún wọn lèyàn lè jẹ oye ẹ má gbọ́ so wọ́n ní ó tọ́ kéèyàn jẹun nínú oúnjẹ àwọn ahlul kitab ní ọjọ́ ọdún wọn bibtiya'in pẹ̀lú pé bóyá èèyàn ra oúnjẹ jẹ lọ́wọ́ wọn ẹ mọ̀ pé ahlul kitab tó pa àtẹ oúnjẹ síta gbangba nísìn tí wọ́n ń ta oúnjẹ tí ń ṣe kíni tí ń ta oúnjẹ lọ́jọ́ ọdún wọn so oye ó lè má mú tùmọ̀ yí pé oúnjẹ ọdún yẹn gangan ló tà fún yàn nítorí eléyìí ń ṣòwò ni èèyàn sì fẹ́ ra oúnjẹ jẹ lọ́wọ́ rẹ̀ ní ọjọ́ tí wọ́n ṣe kíni tí wọ́n ṣe ọdún wọn yẹn so aw hadiyatin àbíkẹ́ pẹ̀lú pé wọ́n fún yàn lẹ́bùn irú èyí tí Dr. Sharaf ṣe kíni tí wọ́n sọ aw ghairi dhalik àbí ètò yàtọ̀ sí nǹkan báyìí so gẹ́gẹ́ bí àwọn májẹ̀mú tí Dr. Sharaf mention nípa àwọn olùmọ̀ mention nípa agbérin yìí so àti break it down pé tó bá yá sí pé àwọn májẹ̀mú yẹn tó bá di nǹkan yẹn lóòótọ́ ajá sí pé kìí ṣe torí ọdún yẹn gangan òun lèyàn ṣe kíni lèyàn ṣe gbà nǹkan yẹn lọ́wọ́ wọn ó yé báyìí so Ibn Taymiyyah wá sọ pé mimma yazbahu Ibn Taymiyyah wá sọ pé mimma lam yazbahuhu lil-eid so nínú tó já sí wípé wọ́n ṣe kíni wọ́n pa nǹkan yẹn fún ọdún tí wọ́n ṣe oye so Ibn Taymiyyah wá tẹ̀síwájú láti wá máa sọ pé fa amma ma dhabahu ahlul kitab li a'yadihim ipe ṣùgbọ́n in tí àwọn ahlul kitab àwọn nasara tí wọ́n pa fún ọdún wọn tí wọ́n ṣe wa ma yataqarrabuna bi dhabhihi ila ghayri Allah so àti tí wọ́n fi ń súnmọ́ pẹ̀lú pípa nǹkan yẹn so sí ọ̀dọ̀ nǹkan míì yàtọ̀ sí Allahu azza wa jal nadhiru ma yadhbahu al-muslimuna hadayahum wa dhahayahum mutaqarribina biha ila Allah ta'ala so tó dàbí bí àwọn mùsùlùmí ṣe máa ń pa àwọn ẹran iléyá wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so láti fi wá ìsúnmọ́ sọ́dọ̀ Allahu azza wa jal so wa dhalika mithlu ma yadhbahuna lil masih wa zahra so ìyẹn dàbí tí wọ́n ń pa fún Isa alayhi salam so àti Zahra oye so wọ́n wá sọ pé fa in Ahmad fiha riwayatan ipe látọ̀dọ̀ al-Imam Ahmad riwaya méjì ń bẹ lórí eléyìí ash'aruhuma fi nususihi annahu la yubahu aklu so èyí tó gbajúmọ̀ jù nínú àwọn nususu àwọn ìgbàwá méjì tó ń gbà wá látọ̀dọ̀ Imam Ahmad ni pé so kò lẹ́tọ̀ọ́ wọn ṣe lẹ́tọ̀ọ́ fún wa ká ṣe kíni ká jẹ nínú tí àwọn Nasara bá ṣe kíni tí wọ́n bá pa fún pé wọ́n fi ń ṣe kíni wọ́n fi ń ṣọdún fún pé wọ́n fi ń ṣe kíni wọ́n fi ń ṣọdún so bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n dẹ̀ gba ìgbà wá látọ̀dọ̀ Aisha àti Abdullahi ibn Umar àti àwọn mìíràn náà àwọn sahaba nabi ipe wọ̀ ní ká ṣe kíni ká jẹrù nǹkan bẹ́ẹ̀ so eléyìí ni nukta tí mo kàn fẹ́ yọ nínú ọ̀rọ̀ Dr. Sharaf so tó bá já sí pé nítorí ọdún wọn yẹn òun ni a bá fẹ́ gba so ẹ̀bùn yẹn so májẹ̀mú yí pé wọ́n gbọ́dọ̀ ti máa fún wa lẹ́bùn tẹ́lẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni ẹ̀bùn tó ń fẹ́ fún wa lọ́jọ́ yẹn kò gbọ́dọ̀ yàtọ̀ sí èyí tí wọ́n ti ń fún wa so májẹ̀mú yẹn so ó lè má ní àǹfààní kankan so àmọ́ tí májẹ̀mú yẹn bá wà ń bẹ̀ ó ń túmọ̀ sí wípé kì í wá ṣe torí ọdún yẹn gangan so oye torí pé àti máa ń fúnra wa lẹ́bùn tẹ́lẹ̀ tí ò sì ní mú ìtumọ̀ yìí pé so oúnjẹ dùn wọn la fẹ́ ṣe kíni la fẹ́ jẹ ń bẹ̀ la sì fẹ́ kópa ń bẹ̀ nítorí oúnjẹ yẹn náà wọ́n fi sọrí pé wọ́n fi ń ṣe àjọ̀dún ọjọ́ tí wọ́n bí ọmọ Ọlọ́run ni so Allah bẹ́ẹ̀ dáwọ́ dẹ̀ lọ́mọ so abẹ́ Allah bẹ́ẹ̀ dà kọ́mọ́ṣà ṣàlékún àgbóyè ẹnì kọ̀ọ̀kan wa.